nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Sulaiman. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Sulaiman. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Sulaiman TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Sulaiman TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Àwọn tí a gbọ́ wá sí tí wọn ò lò. Ọwọ́ kù àwọn tí wọ́n gbọ́ wá sí tí wọ́n ò mú lò tí wọ́n ò lò. Àwọn ìjọ sọ́ọ́líwù. Àwọn ìjọ sọ́ọ́líwù nù ni. Àwọn gbọ́ wá sí, àwọn ò lò wá sí. Àwọn gbọ́ wá sí, wọn ò lò wá sí. Káwọn ibi tí wọn náà já sí. Káwá wo ibi tí tiwọn náà já sí. Àwọn ìjọ sọ́ọ́líwù lọ sí Surat Araf àyà 75. قال الملأ الذين استكبروا من قومه للذين استضيفوا لمن آمن منهم وتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون وعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا بدارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون Ànábì Sọ́ọ́líwù alayhi salatu wa salam. قال الملأ الذين استكبروا من قومه Máa sọ síwájú pé wá sí ogún àwọn ànábì Ọlọ́run ní gbogbo wọn lọ́lọ́run ránṣẹ́. Wá sí ló ní wọ́n wá sí láyé. Sọ́ọ́líwù wá sí fáwọn àjọ rẹ̀. Ń bọ̀ wá sí àwọn tó wá jẹ́ àwọn tọ́lọ́run rántí àwọn màláwù mi ń kọ́ mi yìí náà àwọn àjọ Sọ́ọ́líwù. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا Àwọn tí èdè fẹ́ gbọ́ wá sí. Ọlọ́run sọ yìí pé innal insana la yatgha. أن رآه استغنى Ó ní ọmọ èèyàn ọgbẹ́rù gbọ́n rí. رآه Tó bá استغنى ríra rẹ̀ lábọ̀rọ̀, abọ̀rọ̀ òun èyí wá sowó nìkan. Ó lè rí rẹ̀ lábọ̀rọ̀ alágbára. Kí wọ́n tún bá wa sọ̀rọ̀ mi táwa dé yìí. Ọ̀rọ̀ ni wọ́n ní lẹ́nu. Ó lè rí rẹ̀ lábọ̀rọ̀ ọjọ́jọba. Ó lè rí rẹ̀ lábọ̀rọ̀ olówó kó lówó pé sẹ́nìkan bá tó rùn sí ẹ̀ bá wa sọ̀rọ̀. إذا قيل له اتق الله أخذته العزة Tí a bá sọ fún mi pé tẹ̀kílá إلا أخذته العزة yóò fi di ara rẹ̀ pé kí ló ń sọ lẹ́nu bí ẹ bá tẹ sọ̀rọ̀ ọ dáa fún ọ. Tó bá tẹ sọ̀rọ̀ àjẹpẹ́lẹ́nu tẹ̀yìn ti dáa tó Bọ̀bá dáa dáa fún wọ́n ọ gbé ní. yẹn tó ní lárí kan ní bá wa sọ̀rọ̀. Ìwọ ni ta ní sọ̀rọ̀. Ta ni sọ̀rọ̀ gan-an? Ó lè jọ́rọ̀ owó, ó lè jọ́rọ̀ agbára, kódà yìí máa jọ́rọ̀ ọmọ. Ìmágun ní mímọ́. Ìmọ̀ ń gbọ́ onímọ̀ náà. Kí ni kí lójú wo ti tó tánu tíra? Ojú ẹ lè tó gbọ́ ẹ̀ tánu tíra kọ́lọ́ má fi hàn ọ́. Ojú rẹ̀ ni tó gbó nǹkan tání tíra kọ́lọ́ mọ́ fi bẹ̀ kan hàn. Gbogbo ẹni tó ní tíra ń lé lọ́lọ́run ní ọgán ni ti ń jẹ́ gidi ń bẹ̀ ni. Irú àwọn bẹ́ẹ̀ tọ́lọ̀ rán Sọ́ọ́líwù sí tọ́jọ́ pé alágbára ni wọ́n. الذين استكبروا من قومه Wọ́n wá ń ṣe kọ́ńkínná
wọ́n fìlì ara wọn nínú àwọn àjọ sọ́ọ́lì wọn ò gbọ́ wá sí. للذين استضيفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه. ló fi jáde pé tálíkà ni máa ń pọ̀ mọ́sálásí ilé ìjọsìn bọ́ dé wá sí tálíkà ni ó pọ̀ ń bẹ̀. ló jẹ́ pé tálíkà ni máa ń pọ̀ mọ́sálásí. ń bọ̀ dásàlátù àwọn ẹ̀yà wọ́n fẹ́ sin lọ́hùn àwọn tọ̀hún ìgbéraga ti wọ̀ wọ́n wọn ò lè wá jòkó tì wá òfin ta ni mo fẹ́ lọ bá pé ń bẹ̀ èyí tí ọba fi wá yọ kọ́ mọ́sálásí ní ọgbà rẹ̀ ni. èyí tó bá fi wá yóò kọ́ mọ́sálásí sínú ọgbà rẹ̀ ni. lóòótọ́ àṣejù ẹ̀yìn tálíkà náà pọ̀ o ńgbọ̀ bá ti dé wọ́n ti mú wéde wọ́n ti mú èdè lẹ́nu géètì. wọ́n fi mọ́sálásí ṣú ké báàbọ̀ délé ìjọsìn kejì náà ńlọ́jẹ́ kárùkù àánú ó lò pé alladina. الذين استكبروا من قومه للذين استضعفوا. àwọn tó jẹ́ àwọn alágbára yìí wọ́n wá ń sọ fún àwọn alladina stadifu àwọn tí ò lágbára àwọn tí ò lẹ́nu wọn ò lẹ́nu ń bẹ̀. لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه. ọlọ́run stadifu àwọn tó jẹ́ ọ̀lẹ wọ̀nyí wọ́n sọ fún àwọn àjọ yìí àwọn alágbára yìí sọ fún àwọn ọ̀lẹ tó pé àwọn ọ̀lẹ yìí sì ní mùmínì àwọn ni wọ́n gba sọ́ọ̀lù gbọ́ wọn rí pé ọ̀rọ̀ tí ń sọ yìí ọlọ́run ló ránṣẹ́ bí wọ́n bá ti wá ní ìmánì wọn àwọn ó sì fẹ́ máa da ìmánì wọn nù. أتعلمون ìjọ ń gbà fà ìjọ tí ń lọ mọ́sálásí ọ̀hún sọ́dá fún ọ ni. ìjọ tí ń lọ mọ́sálásí ọ̀hún sódà fún ọ ni. à ń sọ̀rọ̀ gidi fún ọ pé ìwọ́n lélẹ́yìí òun pa ọlọ́run ọ̀ránṣẹ́ kí ló lékúnnù kan ní ìrẹ́njọ́ tẹ̀tí lọ tẹ́ kàn dààmú ara yín káàkiri lẹ̀ ọlọ́run níbẹ̀ ni wọ́n sọ báyìí tí wọ́n nígbàgbọ́ sànàbì sọ́líwù àwọn alágbára yìí ń sọ bẹ́ẹ̀ fún wọn. أتعلمون أن صالحا مرسل من ربه. قالوا إنا بما أرسل به مؤمنون. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. àwọn mọ́mì ni wọ́n sọ fún ẹ pé sáà wàá mà pé sọ́ọ́lì ẹni ọlọ́run ni. إنا بما أرسل به مؤمنون. ẹ mà gbọ́ lọ́n lọ́rọ̀ ńṣẹ́ ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ọ̀ràn sí wa ni àwa gbà yàní pé a gbà fún gẹ́gẹ́ bá a tọ̀hún. sọ pé bá a kèfèrí òun ṣe máa ń wà wọn àwọn tí máa ń wà lára náà jẹ́ mùmí ni wọn ò lè sọ̀rọ̀ ni. báwọn kèfèrí ìbọn tí máa ń wà ní àwọn tó ń jẹ́ mùmí náà ń bẹ lára wọn ò lè sọ̀rọ̀ ni. ló jẹ́ pé ń jọ́ tọrọ Musa náà délé àwọn mùmí ní jòkó ti Fíráúnà wọ́n jòkó ti Fíráúnà Fíráúnà sì ń kọ̀ǹdẹ́mù Musa àwọn wá rí yí pé ọ̀gbọ́ èyí tó ń kọ̀ǹdẹ́mù yìí nǹkan gidi ni o àmọ́ ìmánì wọn òun ò lè fi hàn ìgbòsùn wọn tí wọ́n fi hàn òun wọ́n wá fèsì ẹ̀. وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعد الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب. ọ̀rọ̀ nínú àwọn ọjọ́ Fíráúnà. وقال رجل مؤمن من آل فرعون. ọlọ́dẹ àdìgbọ́nì dìdí kílẹ̀ rẹ̀ ni tọ́ọ̀gì ni adàlúrù ni oníjàgídíjàgan ni gèfèrí ni ẹlẹ́mìí dídì ni elétí dídì ni eléri kunkun ni ó wá gbẹ́rù mọ́rí bó ṣe rí mọ́lẹ̀ tó nítorí ń tọ́ yẹ kó fi gba Musa gbọ́ òun lọ́tọ́ èyí ń gẹ́ ti tó tó bẹ̀ pé ọlọ́run padà sọmọ yìí dá tí ó sọ dáa síbẹ̀síbẹ̀ Fíráúnà gbà kọ̀wé kọ̀ mú Musa ọlọ́run ní. وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه. ọlọ́run nínú àwọn ará ilé
fìrìhónà inú àwọn èèyàn fìrìhónà náà ni àmọ́ o. yakitubu imanahu. wọ́n bí dáa kó fi ìgbàgbọ́ òun hàn síta kó òun gba Musa gbọ́ yọ pa ni. bàbá tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Musa ní wọnà ọlọ́run wọn ò lè fi hàn. yakitubu imanahu ọlọ́run ní imani ń pamá. atakituluna rajulan ayakula rabbi Allah. yéésì ń pa kò wí nǹkan kan nítorí wí náà ní tayọ yí pé. ayakula rabbi Allah. nítorí kan wí ni pé wòye sọ lọ́hùn. èyí tó wí ni pé wòye sọ lọ́hùn rọ̀bí àlàfo ọlọ́run tèmi máa wọkọ́. وقد جاءكم بالبينات من ربكم. mo ti wí náà lásán ó dé pẹ̀lú àmì látọ̀dọ̀ ọlọ́run ọba ni. وإن يك كاذبا فعليه كذبه. ìwọ ṣe sílẹ̀ tó bá yẹ kó kúrọ ni òkúrọ̀ àwọn tara rẹ̀ ní kọ̀ọ̀kan wọ̀. وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم. tó bá yẹ kó tó bá ní sọ. yusibikum ba'du alladhi ya'idukum. wọ́n pín sí méjì fún ọ̀gá tó wáyé pé rọ́ọ̀nì bá ń pa ṣé bóun ló ní pírọ́blẹ́mù ẹ̀ tó bá yẹ pé tí wọ́n ń sọ yìí náà wò ó tọ́nà ló wá gbé dé ńkọ́. yusibikum ba'du alladhi ya'idukum. ó ní yusibikum ba'du alladhi ya'idukum. ọdún ẹ náà ni ó padà sí òun náà lọ́dà déhùn lérí tó bá sọ pé wọ́n fi ń sọ fún Fíráúnà pé ó ní pírọ́blẹ́mù pẹ̀lú Musa ò ní pírọ́blẹ́mù pẹ̀lú rẹ méjèèjì òun ni ó lò bó purọ́ òun ni ó lò bó sòótọ́ òun ni ó lò. ó ní pírọ́blẹ́mù pẹ̀lú Musa bó sòdodo òun ni ó lò bó sì purọ́ òun náà ni ó bá. inna Allaha la yahdi man huwa musrifun kazzab. sọ ọmọdé ọ̀padà sí kí ni tiẹ̀ ọdẹ náà ni ọ̀padà eré ẹ̀ náà ni ọ̀padà sí kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀ kí ló dé tó ń pè lókùrọ́ sí kí ló dé tó gbà fún un ibi mo fẹ́ lò ní pé yẹkìtúmù imanahu ìbẹ̀bẹ̀. أتعلمون أن صالحا مرسل من ربه. wọ́n fẹ́ kọ̀ǹfíìsì àwọn àlàsínà tẹ́lẹ̀ fún àwọn tí wọ́n lẹ́nu ń bẹ̀. àwọn ń sọ ipe àbá. قالوا إنا بما أرسل به مؤمنون. bá a sọ̀dọ̀ nídọ̀la àwa rí pé Ọlọ́run ló ránṣẹ́ àwọn ó sì gbà fún un. àti gbà gbọ́ agbásọ́lù gbọ́ pé Ọlọ́run ọba ló ránṣẹ́ lóhùn ṣẹ́ àgbà. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. àwọn olórí kunkun wọn yí padà. àwọn olórí kunkun wọn kì í padà. wọn ní padà o. wọn ò ní yí padà. ètò wọn fi lè yí padà ní yí pé Al-Qur'ani sọ níbì kan yí pé. Bídàmà wàlbọ̀sír. ọ̀rọ̀ ni láyé tẹ̀wé lé àmà wàlbọ̀sír àlẹ́ àmọ́ afọ́jú. Wàlbọ̀sír. ẹni tó rí náà. Wàlá zulumatu wàlá nur. òkùnkùn àti mọ́lẹ̀. Wàlá zìlù alharun. bògì àtòrùn wo tọ́nà fi ń jọra wọn. Ọlọ́run níṣẹ́ ẹ lè fẹ́ ẹni tó mọ̀nà ẹni tó rí náà wọ ẹni tójú ẹ ti fọ́. Wàlá zulumatu wàlá nur. ṣé ẹ lè fi mọ́lẹ̀ kẹ́ ẹ fi wókùnkùn. Wàlá zìlù wàlá alharun. ṣé ẹ lè fi bògì wí òrùn. Wa ma yasawili ayahu walal amwat. sókò àtàlẹ̀ ayé jọra wọn bí. Inna Allaha yusibihu man yasha. Ọlọ́run ní ẹni tó bá wù mí lè mí fún gbọ́. Wa ma anta bimuzimin man fil qubur. agbára rẹ̀ ànábì ọ̀ka kó ló fokù gbọ́. òkú tí ń bẹnu sàárè ọwọ́ fẹ́ máa ṣe wá sí òun ní ọgbọ́ ẹlòmíì ń bẹ láyé ni ó ti dòkú ayé. ẹlòmíì ń bẹ láyé ni ó ti dòkú ayé. ọkú òní Ọlọ́run kò lè gbọ́ etí ti di bẹ́ẹ̀ làwọn gèfèrí etí wọn ti di etí tó di ìwọ̀n báwọn àti ọ̀lẹ́nu bẹ̀ ṣe ń ṣe wá sí fún wọn tó pé
ẹni yìí ẹ wàá mọ̀ kọ́dọ̀ lọ́rùn sẹ́ni àwa ti gbà fún gbólóhùn tí wọ́n wí náà ní yí pé. iná bílẹ̀ sí àmọ́tò bí káfíìrún kọ́ lálẹ́dínà stakbaru. iná bílẹ̀ sí àmọ́tò bí káfíìrún. wọ́n ní tẹ́ bá gbà fún pírọ́bẹ́mù ti yín ni àwọn onígbà àwọn ṣègèfèrí pẹ̀lú ẹni kò sí tó lè ṣe àní tẹ̀lé ńgbà wọn bá a dójú ẹ̀. fàkàrúnà kọ́tàwátà àní àwọn ìrọ̀bìnrin wọ̀kọ́lù yà sọ́ọ̀lẹ̀. Rànkúnmí sọ́ọ̀lù tọrọ ni wọ́n mọ̀ pa ibi ẹ̀rí kunkun wọn ipa nígbà wọn bá pa rànkúnmí sọ́ọ̀lù. kọlu yà sọ́ọ̀lẹ̀ tìǹà bí máa ta'iduna in kunta minal mursalin. fàkàsọ́tì umurrajifa. nígbà wọn pa rànkúnmí tán rànkúnmí wọn lọ́jọ́ wọn tayà lọ́lọ́run ipa rànkúnmí ni wọ́n fi tayà lọ́lọ́run wọn ò tún wá dó lórí bẹ́ẹ̀ o. kọlu yà sọ́ọ̀lẹ̀ wọ́n wá pa rànkúnmí tán wọ́n tún wá pe ànábì sọ́ọ̀lù wọ́n ní wọ́n sọ́ọ̀lù. ìtìnà bí máa ta'iduna in kunta minal mursalin. ọlọ́run sì ti rí sọ́ọ̀lù kìlọ̀ fún wọn o pé à ń bọ̀ o ìwà ní tètè mú yàwá wọn ò rí àpẹẹrẹ mẹ́ta kí àwọn tó fún wa pé ọ̀dà pé a ti dé kọ̀wọ́ lọ́n kó jẹ wọ́n yá bóyá bí wọn bá rà pẹ̀rẹ̀ àkọ́kọ́ wọn sá padà bóyá mi abára kejì wọn sá padà bóyá mi abára kẹta wọn sá padà ẹni tí àkọlé yà bá ń bẹ fún òní padà. ẹni tí àkọlé yà bá ń bẹ fún kò ní padà. anabi sallallahu alayhi wa sallam ó ní bí àánú ọlọ́run ọba tó dáadé ibi tí sàmá ọlọ́run tó dáadé yìí máa lọ́lábò sí lára iná láà láyé mo lè sọ ọ́ yọ lálábò sí lára ẹ̀san dáadáa ní tètè máa ń san ẹni tí ń bá ń sẹ̀ kéé tètè mú yàwá yóò wá lọ lára bóyá yóò change yóò máa pàdùn ẹ̀. àtàyíṣà àkàṣà hàn lámòyàn fọlẹ́tì hàn. ó ní tí ń fi gbà mú kọ̀ wá ní bọ́mọ́. ọlọ́run ti ní sọ́ọ́lù wọ̀ sọ fún wọn ipe ẹ̀ kọ́kọ́ rí bí ìgbà tọ́sán dòru tí òwe dúdú wíì tọ́ba yá ń tún fẹ́ atẹ́gùn kan wá ìyèdè o. alákọ̀ọ́kọ́ nu ni kò tí ì dé o. wọ́n ní ni o. wọ́n ní lélẹ́yìí ni. tọ́ba tún yá tó wà lọ́sàn-án yín tún mú kankan wá tí ń dojú ẹ̀rú gbogbo àmì mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ti ní sọ́ọ̀lù sọ fún wọn o kó tó di pé mú yàwá kí wọ́n já ọ́nu tí wọ́n ń ṣe o àmì mẹ́tẹ̀ẹ̀ta tí sọ́ọ̀lù wá sọ fún wọn ni wọ́n á sọ yí pé. ìtìná bí máa tọ̀ ìdùnnà nǹkan tà mí lálẹ́ mọ̀rẹ́sálẹ̀. ẹ̀wọ́ àtọ́lọ́hún rẹ tẹ́ ń ṣàdéhùn pé mú yàwá ẹ fẹ́ mú kankan wá wọn yìí tẹ́ ẹ fẹ́ mú àwọn gan sọ fún un pé kó mú wá yìí tó ṣàdéhùn fún àwọn afẹ́rí. nǹkan tà mí lálẹ́ mọ̀rẹ́sálẹ̀ náà. tọ́ba pé wọ́n òjíṣẹ́ wọn pè ọ́ lóòótọ́ o. fàkàsàtì umurọ̀ jìfàtù fàṣìbàwù fi darí jàsímì. ìgbà tá ànábì sọ́ọ̀lù ọba àdébẹ̀ fún ọgbọ́n sọ́ọ̀lù bá yẹ sẹ́gbẹ́ kan òun ti mọ̀ pé yẹ ọ wà ọba rà bó sẹ́gbẹ́ kan fún wọn. fàkàsàtì umurọ̀ jìfàtù. ọlọ́run bá gbé tìrìsàlù dé rọ́jìfà ó jílẹ̀ pọ̀ mọ́ wọn lẹ́sẹ̀. fàṣìbàwù fi darí jàsímì. ìlú tí wọ́n ń gbé tẹ́lẹ̀ náà ni ó sì yí wọn po. ìlú tí wọ́n ń gbé tẹ́lẹ̀ ni ọlọ́run bá sì yí wọn po. bá a ṣe jòkó àlàáfíà yọrọ máa jẹ àríyá ọlọ́run. àmín. ọlọ́run lè ka gbogbo lẹ̀ yìí nìsí tí ó wà dórí ẹ̀ kodò. kò sí tí ó ti ṣe rí. kò sí tí ó ti ṣe rí. lẹ́ẹ̀kan náà gbogbo agbára wọn bá di sìgìdì. gáàsì mi nànú wọn di sìgìdì ní àfa gbogbo furukọkọ tí wọ́n ń lérí tí wọ́n ń ṣe pé alágbára là wọn wá wò bọ̀. àwọn wò bọ̀. fatawalla anhum wa qala ya qaumi laqad ablagtukum risalata rabbi. Ànábì Sọ́ọ̀lù ní kò sí mérekù kan máa nítorí ẹ̀sọ́ yín déèyàn mọ́
ẹ lédi ẹ má bẹ́ẹ̀ ti wà ibẹ̀ ti máa wà nù ni. ẹ ní déyàn mọ́ àmọ́ ọ̀rọ̀ tí wàá sọ fún yín ẹ lè gbọ́ náà o àmọ́ kó máa tẹ̀lé yín lọ bẹ́ẹ̀ náà. kó máa tẹ̀lé lọ́nù bí tẹ́ ń lọ náà. lọ́kọ̀ọ́dẹ abúlàkẹ́tukùn risalata rabbi. ọba bá dijọ́ tá a pàdé tọ́lá wa sọ yín déyàn padà tó fẹ́ bí yín ẹ máa sọ fún un pé mo mú sẹ́ẹ̀mí tíra tọ́nà mi mo mú dógóńgó. wa nasatu lakum. mo ti ṣe wáàsí fún yín ẹ gbọ́ ni. wàlá wọ́n kàrí pé ẹjẹ́ èèyàn tẹ́ fẹ́ràn wáàsí. ànàsín ẹ fẹ́ràn ẹni ní bá ṣe wáàsí ó gbẹ ní bá ṣe wáàsí fún yín láyé pé ká yí padà ẹ rí ní tírẹ́tì ni. lẹ́tọ̀ ibù ẹgbẹ́ Musa gbọ́ wáàsí ọ̀la. Musa gbọ́ wáàsí ọ̀la. àwọn àjọ sọ́lùwọ̀ gbọ́ wáàsí wọ́n parun. àwọn àjọ sọ́lùwọ̀ gbọ́ wáàsí wọ́n parun. ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tó gbọ́ wáàsí àtẹni tí ò gbọ́ wáàsí nìyẹn. ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tó gbọ́ wáàsí àtẹni tí ò gbọ́ wáàsí nù ni. lọ́wọ́ jẹ́ ká ná Muhammad sallallahu alayhi wa sallam lànà bí tí wàá sọ pé àdínú nasiha. ipe ẹ̀sìn wa yìí o. an-nasihatu. wáàsí ni. kulina liman. gbogbo àti ka ìran wáàsí fún wa lánàá. ẹni dàfà tó gbọ́ wáàsí wájú rẹ̀ kíláàsì tí ń kọ́ nítorí tí ń jẹ́ wáàsí òun ni ìtì ń bẹ lábẹ́ rẹ̀ nípa afẹ́kẹ́ yóò ṣoríire ẹni tí ń kọ́ náà fò wúlò láyé ni. ẹni tí ń kọ́ náà ó fẹ́ kó wúlò láyé ni. wáàsí ni anábì ní ẹ̀sìn wa yìí wáàsí ni gbogbo ẹ̀ látòkè délẹ̀. kulina liman. àwọn sàábé wa ń bi léèrè pé liman oníwàásí ni fún ta ni. qala lillahi. ó ní fọ́lọ́run. wali kitabihi. fún tírà Ọlọ́run. wali rasulihi. fáwọn òjíṣẹ́ Ọlọ́run. wali ahimmatil muslimin. gbogbo àwọn àyímọ̀ mùsùlùmí gbogbo àwọn àfẹ́sìn. wa ammatihim. àtàwọn àjọ wọn tá a rán wọn sí. ọ̀nà tó pín sínú. wọ́n ní wọ́n bí pé oníwẹ̀sìn yìí wáàsí ni ìtọ́jọ́ nàṣíyà ni ìtọ́jọ́ jẹ́ wáàsí ni yí pé gbogbo ẹ̀ látòkè délẹ̀ àrùkáránì látòkè délẹ̀ náàyù bẹ́ńbẹ́ amúrù bẹ́ńbẹ́ gbogbo wádùn bẹ́ńbẹ́ gbogbo tí bẹ́ńbẹ́ látòkè délẹ̀ wáàsí ni òun ni wọ́n kójọ tí wọ́n fi pé wáàsí òkè wáàsí tó ní àṣìyà ní wáàsí lẹ́sìn liman. qala lillahi. àkọ́kọ́ nù ó ní Ọlọ́run gan fún rẹ̀ ní wáàsí. wali kitabihi. tírà Ọlọ́run. wali rasulihi. òjíṣẹ́ Ọlọ́run. wali ahimmatil muslimina. wa ammatihim. lákàyọ̀ máa béèrè àtìmọ̀ ipe ìgbà tó gbé tó ní wáàsí tí wọ́n ní límà tó ní lìláyì sátúnṣe wáàsí fọ́lọ́hun ni. sàtúnṣe wáàsí fọ́lọ́hun ọba náà ni. ànábì òsì sọ̀rọ̀ kọ́ má rí bẹ́ẹ̀. ànábì òsì sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀. òun ló sì gbé látòrí Ọlọ́run yìí ta ní ọ̀wá agbọ́ pé wáàsí ṣiṣẹ́ láàrin ara wa táwa alẹ́ ń bọ́ lọ́rọ́ Ọlọ́run tó fẹ́ gbé ká tọ́mọ sọ́wọ́n pé tọ́ ẹ̀sà òjò tẹ́ ń rọ̀ yìí ti ń pẹ́ jù òòrùn yìí ṣe wáàsí wo lọ́rùn Ọlọ́run òun ló sì wí àfi káwa ìpè ńgbà tó ní liman tó ní liman ó ní lìlá àfi káwa wíwá tó wà wá àwọn tó fi mọ̀ pé tá ànábì ń wo orí ọ̀nà náà lọ́wọ́ má yẹ tí kò ánilẹ̀ á wá. ọ wà padà sọ́ọ́tì àfáàlì àfáàlì wọn ní ọ̀wá tún liman ló tún lìlá ẹ̀. ọ̀rí bẹ́ẹ̀. wàlámù. annama ganimtum min shay'in. wàlámù annama ganimtum min shay'in fa anna lillahi khumsahu wa lirrasuli wa lidhil qurba wal yatama wal masakin. wa buni sabili wa in kuntum amantum billahi. يوم الفرقان يوم التقى يوم الفرقان يوم التقى الجمعان
àdìsí ànábì. واعلموا أنما غنمتم من شيء ẹ lọ mọ̀ tẹ́ bá lógun tẹ́ bá dé gbogbo tẹ́ bá kó lọ́rọ̀ lógun bó ṣe lè wọ́pọ̀ tó. فأن لله خمسه gbogbo bọ́rọ̀ òun ṣe lè pọ̀ tó tẹ́ bá gbé dé ẹ̀dá sí márùn ìdá kanú ìdá márùn tọ́lọ́ ni ìbò lọ́lọ́run wà tí wọ́n fẹ́ kó gẹ̀ẹ́nìmà lọ fún. Ibo lọ́lọ́run wà tá a fẹ́ kó Àlùkùránì ló ti sọ yìí pé tẹ́ bá ti darí ogun o bàbá pín nǹkan sí márùn tàbá ní alákọ̀ọ́kọ́ yìí yọmọ jẹ́ tàwọn ìmáàmù mẹ́rin yòókù yá pín báyìí àṣà kò lọ lé ìmáàmù èyí tó jẹ́ ìdá tọ́lọ́run dákàndá márùn ìbò lọ́lọ́run wà tá a kò lọ. أن لله خمسه Àlùkùránì sí lọ tí ò sí àṣé kẹ́ kó fọ́lọ́run náà ní kẹ́ lò ó lọ́nà tọ́tọ́ tẹ́ ẹ bá ti lò ó lọ́nà tọ́tọ́ ẹ ti kó dẹ̀ ní máa tọ́lọ́run fún un àmọ́ tẹ́ ẹ bá jẹ gbogbo ìpapọ̀ tẹ́ ẹ lò ó lọ́nà tọ́tọ́ ẹ ti jẹ tọ́lọ́run náà máa. wá sí tẹ́ fẹ́ ṣe sírò tọ́lọ́run máa kó o tó ṣe lìlá alilas. هو الإخلاص في لله ìlàsù fìlà ṣe ìlàsù fọlọ́run lórí wáàsí tó ṣe lọ́jà náà bẹ̀ kọ́ gbé lọ́rùn gba ní lìmá ta ló ní wáàsí gbé látọ̀dọ̀ ọlọ́run. قال لله أي تخلص في لله فاللام للعاقبة èso ń gbọ́. اللام للعاقبة akíbà nìyẹn ọgbà ọba tí ṣe wáàsí tó ọba tí ọlọ́run mọ kò lè ṣẹ́ẹ̀tì wọ̀ tán gbogbo àwọn bàbá tí wọ́n ṣẹ́kù lónìí wọ́n fi ìlàsì ṣe ni wọn sọ pé kí wọ́n rí pẹ́ẹ́nù mi dùn kí wọ́n rí pé mo nímọ̀ kí wọ́n rí pé mo fẹ́ mú tuntun wá tuntun tó mú wá tó déwájú ọlọ́run tó lè dìfẹ́ǹdì.